lẹ́yìn tí ọmọbìnrin mi ọmọ ọdún 5 gba bisikíìtì jẹ lọ́wọ́ ọlọ́jà kan mọ̀ ló kú o ọlọ́mọwọ̀njẹ́ á sì jẹ o. bàbá ọ̀kan nínú ọ̀dọ́mọbìnrin méjì tó jáde láyé lẹ́yìn tí wọ́n jẹ bisikíìtì ìbílẹ̀ kan ní orílẹ̀-èdè Cameroon ó mà ti pè fún ìwádìí àti àyẹ̀wò lórí ohun pàtó tó ṣekú pa ọmọ rẹ̀ obìnrin o. ọ̀gbẹ́ni Belmond tó jẹ́ òǹtajà ní ìbànújẹ́ ọkàn bá o lẹ́yìn tí ọ̀pọ̀ ọmọdé jẹ bisikíìtì tí ọmọ rẹ̀ mà jẹ ṣùgbọ́n ọmọ rẹ̀ mà kẹ́dà ọmọ ọdún 5 àti ọmọ mi nìkan ó mà ló mà jáde láyè lẹ́yìn tó jẹ bisikíìtì ọ̀hún n kò sí níbẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ni ó mà jẹ bisikíìtì kò kì í ṣe àwọn ọmọ yìí nìkan ó ní wọ́n jẹ bisikíìtì yìí ṣùgbọ́n àwọn méjì nìkan ó mà ló mà pàdánù ẹ̀mí wọn kí ni tó dé o ó ní ìwádìí nìkan ó mà ló mà lè tan ìmọ́lẹ̀ sí ìṣẹ̀lẹ̀ yìí láti mọ ohun pàtó tó ṣekú pa olóògbé náà ní ọjọ́ 24 oṣù kẹfà ọdún 2025 ọmọ méjì tí wọ́n jẹ́ obìnrin má pàdánù ẹ̀mí wọn tí ọ̀pọ̀ ọmọ míì sì dèrò ilé ìwòsàn ní Douala lórílẹ̀‐èdè Cameroon lẹ́yìn tí wọ́n jẹ bisikíìtì ìbílẹ̀ kan tó mà gbajúmọ̀. àwọn aláṣẹ ní ìlú náà wọ́n mà sọ wípé àwọn ọmọdé yìí tí wọ́n jẹ́ ọmọ ọdún kan sí 16 òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa dùbúlẹ̀ àìsàn lẹ́yìn tí wọ́n jẹ bisikíìtì. àwọn ọmọdé yìí òun ni wọ́n jẹ bisikíìtì tí wọ́n sì ń pariwo pé inú máa ń run àwọn èèyàn méjì ó ti pàdánù ẹ̀mí wọn báyìí ní ilé ìwòsàn New Bell. gómìnà Littoral Region òun ló ṣàlàyé bẹ́ẹ̀ ó wá fi kún rẹ̀ pé ó lé ní 100 ọmọdé tó máa wà ní ilé ìwòsàn báyìí tí wọ́n ti ń gba ìtọ́jú o. olórí ilé ìwòsàn Lakwitili ó fi dá àwọn aráàlú lójú pé àwọn yóò máa ṣe ìtọ́jú àwọn ọmọ náà kí wọ́n fi ọkàn balẹ̀. dókítà Maurice Olange tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó ní àwọn ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìwádìí lórí irúfẹ́ ohun tó mú inú rírun wá o ní ilé ìwòsàn Lakwitini. ọmọdé 105 ó mà lágbà kò sí ẹnikẹ́ni tó kú nínú wọn gbogbo àwọn tí a tọ́jú wọ́n ti lọ sí ilé wọn o a ti ṣe ìwádìí láti mọ ohun pàtó tó fa èyí. dókítà náà ló ṣàlàyé bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń káròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o àkúṣẹ́ látàárọ̀ ọlọ́ọ̀bà rèé yóò dégbìyànjú aládé o.